Ajoke Alhaja Diyan Alhaja Nafisa gbéra nílẹ̀ ó dìde torí bírí lòlògóńjì a kì í gbókùn ẹyẹ lórí ìtẹ́ bírí lòlògóńjì Alhaja bírí lòlògóńjì Ajoke bírí lòlògóńjì a kì í gbókùn ẹyẹ lórí ìtẹ́ bírí lòlògóńjì. Alájọkẹ́ ọdọọdún làárọ̀rọ̀kọ. Alájọkẹ́ ọdọọdún làárọ̀rọ̀kọ. Alájọkẹ́ ọdọọdún làárọ̀rọ̀kọ. Alájọkẹ́ ọdọọdún làárọ̀rọ̀kọ. Ó ti ṣọdún èyí kórí jẹ́ òpẹ́ kíwọ ó má fèyí ṣàṣemá. Alájọkẹ́ ọdọọdún làárọ̀rọ̀kọ. Alájọkẹ́ ọdọọdún làárọ̀rọ̀kọ. Alájọkẹ́ ọdọọdún làárọ̀rọ̀kọ. Ó ti ṣọdún èyí kórí jẹ́ òpẹ́ kíwọ ó má fèyí ṣàṣemọ́. Alájọkẹ́ ọdọọdún làárọ̀rọ̀kọ. Alhaja Nafisa gbéra nílẹ̀ ó dìde. Aya Galleeb gbéra nílẹ̀ ó dìde okú ọdún. Mama Aliazim máa gbóhùn ẹnu mi wọ́n mú ké bẹ̀rẹ̀ fún. Mama Abdulaziz Mama Aliamini máa gbóhùn ẹnu mi okú ọdún. Àṣẹ ìsàmù ọdọọdún ayọ̀ ló sì máa ṣe lágbára Ọlọ́run ọba korogodo ayé ò nílùú fún ọjọ́. Ó ti ń dára láwọ̀ òní ṣá lágbára Elédùmarè ọba pẹ́pẹ́ lọ́mọ owó ṣe nílé arọ́. Alhaja Nafisa máa ń sàmì àṣẹ pèrègù gbódùn èyí kọjú kú lágbára Elédùmarè òní kọjú kú. Ìwọ mọ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ sùn. Àtẹ́lẹsẹ̀ amọ̀bẹ̀ ìnáwó lágbára Elédùmarè ọba Èkó nífìlé rẹ̀ ṣòde àrùn nífìlé rẹ̀ ṣọ̀dẹ̀dẹ̀. Gbangba ta onígbà ọ lójú. Ẹlẹ́nu méjì òní dá sọ̀rọ̀ ti yẹ lágbára Ọlọ́run ọba. Olórí láàfin bá mi Galleeb òkú ayẹyẹ oríkà ọdún o. Orí ẹni rẹ bí ẹni èèyàn bí èèyàn lónìí máa bọ̀ nígbà gèdè kí wọ́n máa bá ń kọ́ rẹ̀ òun ó ní òkú ọdún. Ó ní ń gbéra ní ilẹ̀ kí n dìde ó di ilé ẹ̀wọ̀n bàbá tó bí ọlọ́mọ. Àjọkẹ́ adé o kí là ń bọ̀ lọ́ba kóró wa là ń bọ̀ lọ́ba kóró wa kí là ń bọ̀ lọ́ba kóró wa là ń bọ̀ lọ́ba kóró wa. Ọba ọmọdé ọmọ kóró wa ọmọ tagbáta ọmọ lẹ̀kílẹ̀rù lọ́ba ọmọ yùnwẹ́ ilé ọmọ yùnwẹ́ òde ọmọ kéńgbé ọjà. Àjọkẹ́ ilé bàbá rẹ̀ mo wà ń kó ètí lọ ọmọ kéńgbé oṣó ọmọ kéńgbé kúdùnkúdù orí ọ̀pẹlẹ̀ ń kúkú ń gbé. Àìlẹ́ni lọ́bà ká má mọ̀rìn ọ̀bà rìn èèyàn nílẹ́ni lọ́bà kó jì sọ́gbìn ilé bàbá ìdí ẹ̀ lọ́mọ. Ọmọ òdòmọdó yà ìfagadayọ ó rojú ẹnu rẹ̀ ń jáde déédéé wọn. Ó pé gba ìyàgbá wájú ilé wọlé kíran ọmọ rẹ̀ gbẹ̀ǹkù lè ṣe. Ó pọ́mọ ń gbà kọṣù ìyá rẹ̀ ń gbé wùrà nílé àwọn bàbá ìbí ẹ̀ lọ́mọ. Ó onímọ̀dé kòrò wa ó dé o. Ọba kòrò wa ó dé o. Onímọ̀dé kòrò wa ó dé o. Ọba kòrò wa ó dé o. Àjọkẹ́ jẹ́ ìfẹsẹ̀ kan délé yeye ìdí ẹ̀ lọ́mọ Itoku mèrèké ọjà ọmọ afilépogun ọmọ alùlù gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bọ́tẹ̀jà. Ó gbé oníjàjàjà kókó wọn nítòkú ilé ó dé èèwọ̀. Ìran yeye rẹ lọ́mọ arókú rọ́rùn. Ẹgbàre ìṣẹ̀lẹ̀ àwọn ìbí ẹ̀ lọ́mọ Àjọkẹ́ adé. Ó yóò dilé àwọn ọkọ rẹ ní gàngàn. Ọmọ àwọn ní màá gbódù ẹnu mi. Ọmọ òbẹ́jà lódò bàgẹ̀rẹ̀gẹ̀. Ọmọ abẹ́jà lódò tàgèrèsé máa gbódù ẹnu mi. Ilé ọkọ rẹ mo wà mí ò tí ì lọ. Ọmọ ìyá ewé gbè mí. Ọmọ agbéyàwó má ṣàna. Ọmọ wèrè pé jí ní kùtùkùtù fáṣọ wèrè pé bóra. Igun láàrin ọmọ fídíò ẹyẹ tí ń jẹ́ gbangba. Igun balẹ̀ ó pò òwe àkàlàmàgbó balẹ̀ ó sọ̀rọ̀. Òkò ni wọ́n ń sọgún níbò mìíràn oore ni wọ́n ń ṣegún lé àwọn kan tó fọ́ ọ láya. Alhaja Nafisa Àjọkẹ́ o. Aya Galleeb aláṣẹ àtolùdarí Galleeb logistics létí rẹ bá ń jámọ́ ní ọmọ mi kan rárá. Àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn Alhaja àti Alhaja Diyan aláṣẹ olúwa wà lẹ́yìn mi ti Greater Nigeria Limited tó kalẹ̀ sí Itoku lọ́ní wọn mọ̀ kí ọ ní gbèdégbè ẹ̀jọ́.
wọ́n ní o ti sọdún èyí náà ó yẹ ni ó ṣèmí ìsìntò owó tọmọta ikú tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ wọ́n ní onítọ̀nà mọ̀ sàré ọmọ onígbọ́mọ sí ikú oníyàwó àtọkọ rẹ̀ orí tó bá níta ló ń dábí ẹ̀dùn tó níta ló rọ̀ bí òwe àdùfẹ́ ọmọṣẹ́wà lèmi ń jẹ́ lúmọ̀ró ni mí lúmàṣọ ajá nígboro lógun máa ṣo èmi lọ́ọ́ máa fi gbórùrú ní ológun ẹgbẹ́ ni mímọ́ níṣàbí ọmọ gbòǹgbò àkàlà.